akọlù ẹlẹ́ẹ̀kejì táwọn ìjọba Amẹ́ríkà tí wọ́n ṣe sínú igbó lọ́dọ̀ àwọn báńdíìtì ó ti mú bẹ̀rù bójó dé bá wọn o. Wọ́n ń sá kólóbà káàkiri. Ẹ wò ó, wọ́n ti ń digbá, wọ́n ti ń dẹrù, wọ́n ti ń kó gbogbo ẹrù wọn. Wípé ara ò rọkùn, ara ò radìẹ mọ́ o, pé inú igbó yìí kò rọrùn fáwọn ọmọ ara bí ti ń wò mọ́, torí pé àwọn ọmọ àwọn ohun ìjà ogun táwọn ọmọ ológun Department of War torílẹ̀-èdè United States lọ́hùn tí wọ́n tún rán sáwọn torí ó ti di ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí tó jẹ́ pé àwọn ọmọ ológun orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n ti sọsẹ́ tó jẹ́ pé nígbà tí Donald Trump tó pàṣẹ fún wọn àtìgbà náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọsẹ́ tí wọ́n rán mísáì wọn rán onírúurú nǹkan. Ẹ wò ó, ọ̀rọ̀ yìí gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ. ẹ̀yin èèyàn mẹ́ta kan dábọ̀ ẹ súnmọ́ bí o, ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́jẹ́ ń sáré gbé yín débẹ̀ kí wá yànnà náà ẹ̀ fún yín bó ti ṣe jẹ́ gan ní pàtó. tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn báyìí ni àwọn bandit yìí, àwọn terrorist, àwọn ISIS, àwọn Boko Haram, orúkọ tó wù tẹ́lẹ̀ máa pè wọ́n, àwọn afẹ̀míṣòfò ni wọ́n ti ń yan fandafanda káàkiri nínú igbó, pàápàá jùlọ ní àwọn agbègbè tí ń bẹ lókè ọya lórílẹ̀‐èdè Nàìjíríà, tó jẹ́ pé bí wọ́n ṣe ń yan sọ́tún ni wọ́n ń yan sósì. Kódà wọ́n ń tàksì àwọn lọ́balọ́ba tí ń bẹ láwọn ìgbèríko yẹn pátápátá ni, tó jẹ́ pé àwọn ni king of the jungle, tó jẹ́ pé bó ṣe ń fẹ́ lánàá ń jiyàn gbé lọ́tún lọ́sì ni wọ́n ń pa àwọn èèyàn nípakúpa, àfi bẹ́ẹ̀ ni pé àwọn gangan ló ní Nàìjíríà. Agbára yìí ń bẹ lọ́wọ́ tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé àwọn ìjọba gan wọn rí nǹkan kan ṣe sí. Ojoojúmọ́ ni wọ́n ń fẹ́ láti ní kòpẹ́kòpẹ́ yìí látún rí o, tó jẹ́ pé gbogbo àwọn ẹ̀rọ amáyélujára pátápátá ni wọ́n tún kún bẹ̀ bàbí. Gbogbo bó ṣe ń sọsẹ́ ó ti wá mọ́ wọn lára débi pé wọ́n tún ń showcase ẹ̀ sọ online. Wọn nǹkan tí ẹ̀ rí bí nǹkan burúkú mọ́ nígbà tí yẹ pé ipá àwọn ìjọba wa kò ká wọn. Tẹ́ ò bá gbàgbé ní kòpẹ́kòpẹ́ yìí ni wọ́n tún fi ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà èyí ò Donald Trump tí wọ́n fi ń ṣẹlẹ́yà, tí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ wípé kò ní agbára pé kó máa bọ̀ tó ń bá tó gbangba sùn lọ́yẹ́. Ṣèbó sọ wípé òun fẹ́ rán àwọn ọmọ ológun òun wọlé ni tí wọ́n wàá jẹ àwọn ọrùn, òun ní kán máa bọ̀ wá ni wọ́n fi Donald Trump ni wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ o. Àmọ́ gbogbo nǹkan ti yí padà báyìí o. Ẹ wò ó, jànàjànà ti dé bá wọn, wọ́n ń sá kólóbà káàkiri ni o. Tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé ní ọjọ́ Kérésìmesì ni àwọn ọmọ ológun Amẹ́ríkà ni wọ́n kọ́kọ́ sọsẹ́ ni wọ́n sọsẹ́ sáàrin wọn pé àwọn àdó olóró ní ń dún gbàmùgbàmù tí ń jábọ́ látojú òfurufú tí wọ́n mọ ibi títí ń bọ̀. Kódà wọ́n nípa àwọn ṣé mísáì náà ń pè é tí àwọn ọmọ ológun Amẹ́ríkà tí wọ́n rán wọ́n ní bíi 50,000 kilometre feet ló wà lókè lọ́hùn, tó jẹ́ pé kò sóhun ìjà táwọn bandits ní tí wọ́n lè máa yìn sójú òfurufú tó lè ever ba àwọn nǹkan táwọn ọmọ ológun Amẹ́ríkà tí wọ́n rán kò lè bá láyé pẹ̀lú bó ṣe jìnnà sílẹ̀ tó. Ẹ wò wọ́n ti wá rí i pé kò sí àbùjá lọ́rùn ọ̀pẹ, kò sọ́nà táwọn lè gbégbà ju pé káwọn digbá, káwọn dẹrù, káwọn dàwó, káwọn tètè sá àsálà fẹ́mi ara wọn. Torí ìsọsẹ́ tún kọ́kọ́ wáyé lálẹ́ ọjọ́ Kérésìmesì nìsọsẹ́ yìí ló wáyé o. Ẹ wò ó, ìsọsẹ́ kan tún wáyé lọ́jọ́ méjì sẹ́yìn báyìí ni o. Òun náà lẹ́ ń wò yẹn, ẹ rí bí àdó olóró yẹn bí ṣe ń jábọ́ lé wọn lórí ní gbogbo wọn náà ń fi kú ṣèfàjẹ lójú ẹsẹ̀. Ẹ wò ó, jànàjànà dé bá àwọn báńdíìtì nípínlẹ̀ Sokoto àti Zamfara, ọ̀nà méjèèjì tí wọ́n ti sọ sẹ́nu tó jẹ́ pé ọkàn wọn ò balẹ̀ mọ́. Wọ́n ti ń wá bòmíì táwọn ò fi ṣe bùgbé, wọ́n ti ń sá àsálà fún ẹ̀mí ara wọn. Ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ yìí gbẹnu tán o, ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ. Tẹ́ ò bá gbàgbé àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò lónírúurú bíi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí ń bẹ, wọ́n láwọn Lakuwara group, àwọn ẹgbẹ́ ISIS, wọ́n láwọn ẹgbẹ́ kan náà wà tí Tọ́jì Bello tí ń darí wọn tó kójọ. Wọ́n nípa àwọn ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n fẹ́ rí dájú pé gbogbo àwọn ẹgbẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí àtàwọn Boko Haram ní o onírúurú eléyìí tó wù kán lè máa jẹ́, wọ́n fẹ́ yanjú gbogbo wọn tán pátápátá. Wọ́n fẹ́ rí dájú pé gbogbo ọ̀rọ̀ ètò ààbò
tó dẹnu kọlẹ̀ tó ti mẹ́hẹ̀ lórílẹ̀‐èdè yìí wọ́n fẹ́ kí gbogbo ẹ̀ kó sẹ́nu rẹ̀ padà kó jẹ́ pé a ó máa sùn tí ò ní nílò pé à ń dijú kan pàkàndé tá a máa sùn pẹ̀lú àlàáfíà lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn ìjọba orílẹ̀‐èdè Amẹ́ríkà wọ́n fẹ́ rí dájú pé gbogbo ìṣekúpani ìjínigbé gbowó lọ́wọ́ ẹni tí ń ṣẹlẹ̀ lọ́tún lọ́sì lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n fẹ́ kí gbogbo ẹ̀ kó dópin. Abẹ́rí pé iṣẹ́ ribiribi iṣẹ́ takuntakun ni àwọn Amẹ́ríkà náà ń bá wa ṣe lórílẹ̀‐èdè wa ẹ jẹ́ ká gbé òṣùbà káre fún wọn. Bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń jáde o bíi Gúnmi ní ń takò pé kò yẹ kó rí bẹ́ẹ̀ pé bó làwọn Amẹ́ríkà tó jẹ́ pé ọwọ́ wọn ò mọ́ àwọn ní wàá máa ràn wá lọ́wọ́ náà máa bá wa lé àwọn báńdíìtì kúò ó ní ara wa làwọn báńdíìtì ó yẹ kájọ máa gbé ni pẹ̀lú àwọn báńdíìtì pé bọ̀dá wa ni wọ́n ẹ̀gbọ́n wa ni wọ́n ara wa ni wọ́n o pé kájọ máa ṣe papọ̀ ní o pé a gbọ́dọ̀ yára wa pẹ̀lú àwọn báńdíìtì àwọn afẹ̀míṣòfò. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń jáde lọ́lọ́kan òjọ̀kan tí wọ́n ti ń bẹnu àtẹ́ lu àwọn gbólóhùn tí ń jábọ́ tí ń rébọ́ lẹ́nu Sheikh Gumi. Kódà àwọn kankan tí ẹ̀ jáde lánàá òde yìí ti ń sọ wípé gẹ́gẹ́ bí Gumi bó ṣe jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn mùsùlùmí tó sì jẹ́ àwòkọ́ṣe ńlá fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn pé ṣé ẹnu rẹ̀ ló yẹ ká ti máa gbọ́ àwọn ìwíkúwìí àwọn ọ̀rọ̀ rírùn tí ń jábọ́ tí ń rébọ́ lẹ́nu ẹ̀ torí Gumi sọ ó ní pé tabakàn tilẹ̀ nílò ìrànlọ́wọ́ òkè òkun láti dojúkọ àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò yìí. Ó ní orílẹ̀-èdè Pakistan orílẹ̀-èdè China lọ́hùn tàbí orílẹ̀-èdè Turkey òun ló yẹ ká ké sí pé kò yẹ ká máa ké sí àwọn ọmọ ológun Amẹ́ríkà. Bẹ́ẹ̀ sì ni Hossein Rufai ó ń sọ lórí prógráàmù kan tí wọ́n ṣe ń kòpẹ́kòpẹ́ yìí pé nígbà tí Gumi tó nílò ìrànlọ́wọ́ fáwọn ọmọ kéékèèké lókè ọ̀yà lọ́hùn wípé orílẹ̀-èdè Amẹ́ríkà yìí òun náà ló ké sí o tí wọ́n fún ní ìrànlọ́wọ́ fún àwọn ọmọ kéékèèké ní àkókò ìgbà náà pé kò wá rí ìyún onígbà yẹn pé orílẹ̀-èdè yẹn pé kò mọ́ o àbí ọwọ́ wọn ò mọ́ pé nígbà tó wá di pé wọ́n ti wá ń tako àwọn báńdíìtì báyìí tí wọ́n ti ń pa àwọn afẹ̀míṣòfò yìí lọ́kọ̀ọ̀kan léjèèjì ìgbà náà ní tara ló wá mú un tó jẹ́ pé ọkàn ẹ̀ ò balẹ̀ mọ́ lòun náà ń sá kolobá káàkiri. Ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ yìí gbẹnu tán ó lékè ńkà bẹ́ẹ̀ náà ló pakasọ ẹ dákọ̀dá ẹ máa ń kọ́mẹ̀ntì ẹ máa láìkẹ́ sì máa bá ń pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó síasíá ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ni kẹ́ máa bá mi bó káàkiri tààràtààrà. Ẹ wò àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò yìí lókè ọ̀yà lọ́hùn nípínlẹ̀ Sokoto àti Zamfara níbi tí àwọn ọmọ ogun Amẹ́ríkà èyí Department of War tí wọ́n ti ṣe àkọlù sí wọn gbogbo wọn ti digbá wọn ti dàwó wọn ti ń sá àsálà fún ẹ̀mí ara wọn bẹ́ẹ̀ sì ni wọ́n wá ibòmíì tí wọ́n fẹ́ fi ṣe ibùgbé. Ẹ wò àwọn ìlú kan wà tí wọ́n ti ń ya lọ lọ́kọ̀ọ̀kan léjèèjì àwọn ìlú wo gan ni ní pàtó. Ẹ wò ẹ jẹ́ n sáré gbé yín débẹ̀ àmọ́ ṣáájú ìgbà náà ẹ jẹ́ sáré dojú ọjà mò ń bọ̀ náà ẹ má yí kúrò ńbẹ̀ Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. Ìwọ Sátidé èwo ni kójú ṣàdédé máa ṣomi tàbí kójú ó máa ṣú ohun tó dáa kọ́ ni kójú ṣàdédé máa ṣe pin kọ́mọdé máa lògò kó tó ríran láì lọ patí ọ̀nà àbáyọ ti dé o Vista Natural Eye Antioxidant Capsule ti dé láti kojú àìsàn yòówù tó lè máa bọ́ ọ fínra kójú ó máa ṣomi bàìbàì tàbí kójú ó máa ṣe pin kì í ṣe ohun tó dára rárá Vista ló lè kojú ẹ òpin ti dé bá cataract glaucoma blurry vision tàbí terry eyes Vista capsule jẹ́ oògùn tá a fi ewé àti egbò ṣe àwọn dókítà sì ti fi òǹtẹ̀ lù òpin ti dé bá àìlèka bíbélì tàbí kúránù kákàwé díẹ̀ kójú ó máa ṣe pin tàbí kó bẹ̀rẹ̀ sí ní wò bàìbàì yálà o ní àrùn ojú ni tàbí o ò ní o lè lo Vista capsule láti sọ rárá sí àrùn ojú tó fẹ́ máa juwọ́ sí ọ tọmọdé tàgbà sì ni Vista capsule wà fún láti ọ̀dà fún Vista capsule ó yá pé nọ́mbà yìí 09038067022 lẹ́ẹ̀kan sí 09038067022 àwọn alágbàtà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà Vista Natural Eye Antioxidant Capsule ọ̀gá fún gbogbo àìsàn ojú. Ẹ tún káàbọ̀ padà ẹ̀yin èèyàn mi ẹ wò ó wọ́n ní pé àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò yìí wípé bó ṣe ń kúrò láwọn inú igbó tí ń bẹ ní Sokoto àti Zamfara wípé bẹ́ẹ̀ ni wọ́n tún móríwọ́ gbòòbò mi o pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú lọ́lọ́kan òjọ̀kan ni wọ́n tún ti ń wọ̀ lọ́ba yìí ẹ rí pé nǹkan dé táwọn Amẹ́ríkà tó ń bá wulẹ̀ fẹ́ bá wa yanjú wọn kó wulẹ̀ yanjú gbogbo wọn tán lójú ẹsẹ̀ ni kó má wulẹ̀ máa dúró rárá
àbí kọ́ máa fún wọn ní breathing space tó jẹ́ pé tó máa tún ṣe ń mí báyìí kó tún máa ronú pé ibo ni káwọn tún yà lọ ibo ni torí tí gbogbo yìí tó bá ti lè ya wọnú ìlú yóò jẹ́ ohun tí ó nira fáwọn afẹ̀míṣòfò yìí fáwọn ọmọ ológun láti fẹ̀mí gbogbo wọn ṣòfò tán lẹ́ẹ̀kan náà torí bí gbogbo wọn ṣe kóra jọpọ̀ sínú igbó yẹn ó jẹ́ kó rọrùn gan láti máa sẹ́ndì gbogbo àwọn òǹjà ogun tí wọ́n ń sẹ́ndì tí ń bọ́ǹbù gbogbo wọn dànù lẹ́ẹ̀kan náà àmọ́ tó bá ti wá di pé wọ́n ti ń darapọ̀ mọ́nú ìlú rí pé wàhálà ńlá nìyẹn máa jẹ́ báyìí nítorí ọlọ́run ẹ̀yin èèyàn kọ́lọ́ ọba Elédùmarè kó ètò bá wa fún àwọn ọmọ ológun Amẹ́ríkà yìí kó bá wa fún wọn ṣe láti rí dájú pé wọ́n yanjú gbogbo wọn tán lẹ́ẹ̀kan ṣoṣo wọ́n ní tẹ́ ò bá gbàgbé wípé bí wọ́n ṣe ń jáde kúrò láwọn ọ̀nà ògbó Sókótó àti Sàǹfàrà àwọn ìlú tí wọ́n dojúkọ wọ́n ní wọ́n doríkọ ìpínlẹ̀ Katsina ìpínlẹ̀ Kaduna lọ́hùn kódà wọ́n ní ìpínlẹ̀ Niger State àti ìpínlẹ̀ Kwara pé gbogbo bẹ̀yẹn pátápátá ni wọ́n dojúkọ o wọ́n kàn sọ wípé pé onírúurú àwọn strange faces àwọn ojú táwọn èèyàn rírí tẹ́lẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní rí o pàápàá jùlọ nípínlẹ̀ Niger àti ìpínlẹ̀ Kwara wọ́n ní ní bọ́dà Niger State lọ́hùn ní kò pẹ́ yìí pé wọ́n tajú kán àwọn bọ́dà àwọn local vigilante ti ń bẹ lójú ọ̀nà náà mà ṣàìdédé náà kò fìrí náà bẹ̀rẹ̀ sí ń rá wọn yàn wípé àmọ́ wọn ò bá wọn jà rárá bí tí wọn mọ̀ pọ́n kàn ṣáà sọ wípé àwọn kàn ṣáà fẹ́ kọjá ni ẹ gbọ́ ibo ni wọ́n ń kọjá lọ ẹ̀yin èèyàn ẹ rí i pé wọ́n nílò láti mú ọ̀rọ̀ yìí lọ́kùnkúndùn báyìí láti rí i dájú pé wọ́n yanjú gbogbo wọn lẹ́ẹ̀kan náà láì ṣẹ́kù nǹkan kan ẹ wò ó tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ látìgbà tí Donald Trump tó ti bẹ̀rẹ̀ sí ń pariwo wípé wọ́n ń pa àwọn kìrìsìtẹ́nì lórílẹ̀‐èdè Nàìjíríà wípé òun sì fẹ́ fi òpin sí ìṣekúpa àwọn kìrìsìtẹ́nì tó ń wáyé lórílẹ̀‐èdè Nàìjíríà torí gẹ́gẹ́ bí information tí wọ́n ń get wọ́n rí dájú pé àwọn mùsùlùmí wọ́n pọ̀ ju kìrìsìtẹ́nì lọ lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́ ò bá sì gbàgbé ẹ rí i pé muslim ticket ni tíkẹ́ẹ̀tì tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti igbákejì ẹ̀ tí wọ́n fi wọlé èyí òun ṣètìmá eléyìí gan ló fà á o tó ń fi sọ wípé Donald Trump ó ṣàmọ́rọ̀ yìí lọ́kùnkúndùn láti rí dájú pé ìṣekúpa àwọn kìrìsìtẹ́nì bó tilẹ̀ jẹ́ pé kò kí ń ṣe kìrìsìtẹ́nì nìkan ni wọ́n ń pa lórílẹ̀‐èdè yìí àmọ́ ọ̀rọ̀ tó ń ṣàfisẹ́nu nìyẹn tó fi ráàyè gborí wọlé ẹ wá rí i pé ó yẹ ká gbóṣùbà káre fún Donald Trump bó bá tún ṣe lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátá náà lẹ́ẹ̀ máa láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn Àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹlẹ́gbẹ̀rẹ̀ ńlẹ̀ Àdàbà àtúntì fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. àdìtú ètò kan tọ́lọ́run ọba mi yọ́nú sí ètò tá a gbé kalẹ̀ láti kọ́ ọmọ aráyé lọ́gbọ́n ètò tá a ti ń tú àwọn àṣírí tó kẹnu tó fẹnu tó lọ́rìn àwọn àṣírí tó wà lábẹ́ aṣọ tí ń kọ́ni lọ́gbọ́n àwọn ìlàkọjá àwọn èèyàn tó kà màmá ó yá máa sáré tètè lọ sórí ìkànnì wa níbi tẹ́ ti máa jẹ̀gbádùn ètò àdìtú níbi tí a ti máa tú pẹrẹpẹrẹ àwọn àṣírí kò tán síbẹ̀ o àǹfààní tún wà fún gbogbo àwọn tó bá ń wo fọ́nrán wa láti ìbẹ̀rẹ̀ dópin gbọ̀n láti fi recharge card wọ 1,000 naira ṣèfàjẹ́ lórí gbogbo fọ́nrán àdìtú ó yá tara ṣàṣà lọ sórí YouTube kẹ́sì tẹ àdìtú reality show rí pé o subscribe like comment share kó o sì má gbàgbé láti tẹ agolébẹ́tẹ́ tí bẹ́ẹ̀ o ní o máa ta olólobó wípé a tún ti du àwọn fọ́nrán míì síbẹ̀ àdìtú ètò àwòkọ́gbọ́n.